ògúnmúkú aya rẹ̀ mọ̀ràn ní kóòtù ilé ẹjọ́ gíga lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti fún Emefiele wọ́n fún ní bẹ́ẹ̀lì 20 million wípé kó lọ ilé ẹ̀ náà kí wọ́n fún kátẹ́gùn ọ̀fẹ́ sí i kó lọ ilé ẹ̀ ń gba bẹ́ẹ̀lì ẹ̀ tán ó máa lọ ilé láì mọ̀ wípé àwọn DSS ti rẹ́kẹ́ mò ń wò ó gọ́ọ̀mẹ̀ntì ìjọba níjọba ọmọ jẹ́ ìjọba mọ̀ ṣòro wọ́n yìí máa ṣe ẹni tí èèyàn rí fi gọ́ọ̀mẹ̀ntì agbára ń bẹ lọ́wọ́ àwọn òṣèlú agbára ń bẹ lọ́wọ́ àwọn ìjọba ògúnmúkú aya rẹ̀ mọ̀ràn àwọn DSS fẹ́ náwó gan Emefiele ìgbà yẹn làwọn wá mọ̀ pé àwọn òṣìṣẹ́ ọgbà ẹ̀wọ̀n náà àṣà náà lágbára bá lè mú lọ ọ̀dọ̀ wa lọ́wọ́ àṣàwọ̀ náà máa protect èèyàn ògún bá mú kú aya rẹ̀ mọ̀ràn ìjà gidigidigidi wájú kóòtù nígbà wa mú lọ níṣẹ́ àwọn ẹlẹ́yìn ọgbà wọ́n fà á títí tajátajá ti wàhálà ṣùgbọ́n bẹ́ẹ̀yàn bá ń bá wọn DSS fa nǹkan ó ń tọ̀ láyàsá ọjọ́ ẹ̀ lè rojú wọn wọ́n èyí sì fowókọ àyà wọ́n bá yìnbọn pààyàn ọ̀pàlù ẹ̀ lápàdé kílẹ̀ fi mú ọkọ̀ tí ò ní nọ́mbà tó gbá yẹn kílẹ̀ fi mú kábíyèsí ọlọ́run gbé Emefiele wọ́n ń gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n Ìkòyí wípé ọwọ́ àwọn wọ́dà ló sì wà láì mọ̀ pé àwọn DSS wọ́n ti ń tẹ̀lé wọn wọ́n ti pe àwọn ará wọn pé ọ̀yá ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún ẹ lọ dèdè wá ọ̀nà Ìkòyí wọ́n ń gbé lọ sọ̀kalẹ̀ báyìí ń bọ́ sọ́wọ́ àwọn ológun lẹ́kọ̀ọ́ gbogbo tútẹ̀ bá fẹ́ dánwò ẹ̀ mọ̀ dán wọ́n tún náà mú nǹkan wọn wọ́n náà mẹ́ran wọn. ẹ wá já gbé wàhálà Emefiele fojú wa rí ńgbà tá à ń sẹ́wọ̀n ẹ já gbé ẹgbẹ́ kan sọ́dà bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ já gbé ẹlẹ́yàmẹ̀yà ẹ já gbé ẹgbẹ́ kan ẹ gbàgbé pé Yíbò ni tọ́bájọ́mọ wa ńlẹ̀ Yorùbá ńkọ́ sọ́dà bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀. ìdájọ́ òdodo ní Nàìjíríà yìí níbo ni àwọn olóṣèlú níbo ni àwọn aláṣẹ níbo ni wọ́n máa bọ̀wọ̀ fún kábíyèsí Ọlọ́run. ẹ jẹ́ àwò àwọn ìlú tá a fi rìn nínú òkà sọ yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tọ́lọ́ba tó níjò. ẹ wò gbà tí wọ́n bá dá ẹjọ́ ní kóòtù tí ẹni tí ẹ dájọ́ fún tínú rẹ̀ ọmọ dùn ara rẹ̀ ọmọ yá gágágá. sọ yẹ kó rí bẹ́ẹ̀ nílùú tọ́lọ́ba tó níjòyè. ẹ̀wà dúdú owó tí ẹni wò ó fún Sunday Igboho. ẹ kó máa bọ̀ àgbà ògúnmúkú aya rẹ̀ mọ́ràn. ibẹ̀ wo mú mọ́. ẹ fẹ́ gbowó. òun náà rójú lẹ̀ pé àwọn aráàbí ìfẹ́ tán. níjó ìjọba ti ń bá yẹn ṣe kéèsì tí kóòtù ní ẹ lọ fún lágbájá yẹn báyìí mélòó ni máa rí ìgbà bóyá 1% àbí 2% lóòrò owó yẹn gbà padà gọ́ọ̀mẹ̀ntì la pé ìjọba amúnimọ́dá amúnimọ́ògùn ìjọba ò ní fún yẹn lówó yẹn padà ẹ wo tí wọ́n fojú Sunday Igboho rí wọ́n dọ́gbọ́n flọ́ọ̀sì ẹ̀ jáde wọ́n gbà wọ́n rẹ̀kẹ́ bí a bá fẹ́ mú Nàìjíríà kó tó dé Kútọ̀nù agbára wọn mú o wọ́n ní àwọn tó jẹ́ pé yóò kó bẹ̀ kóró tí wọ́n náà mú nǹkan wọ́n máa flọ́ọ̀sì ẹ̀ lọ Kútọ̀nù pé yóò tiẹ̀ jẹ́ agbádùn díẹ̀ ọwọ́ arẹ́sẹ́ pé ẹ̀rẹ́ wa kan ń bọ̀ ń bẹ̀ wò ẹ má jọ kọrùn bọ́ gba ọwọ́ gbàbẹ mọ́ lọ Jámánì ní kò gbọ́dọ̀ jáde ẹ mú mọ́lẹ̀ ọ̀dọ́ kó bá àwọn ẹni ẹlẹ́ni wọn táwọn ń tẹ̀ lófin àwọn wá ń béèrè ẹ̀sẹ̀ kí lọ́sẹ̀ ẹ sáàtì ẹ̀ kọ́kọ́ mú ẹ̀rọ bá wa mú lẹ̀ káwá fi pléènì gbé bàálù ọ̀fẹ́ ni ó wọ̀ láti Kútọ̀nù dé Nàìjíríà àwọn eléyìí ń béèrè wípé ẹ̀sẹ̀ kí lọ́sẹ̀ táàfì báyìí mú lẹ̀ táàfì handover lè nínú àjọ àgbáláyé tó lòdì sófin ọ̀sàmọ̀gbànú tí kì í bá ṣe wípé àwọn jẹ́ ìlú tí ó mòfin dáadáa mọ tí ọ̀rọ̀ Sunday Igboho tó kó bá Kútọ̀nù àǹtí bọ́dà ń ṣe gbogbo ẹ̀ sẹ́ẹ̀mọ̀ wípé ọ̀rọ̀ Sunday Igboho wà lórí ẹ̀ ẹ má jẹ́rù Kútọ̀nù wọlé sí Nàìjíríà iná tá a fún ẹjọ́ máa ṣe ségesège kí wọ́n dà síbẹ̀ àwọn ọ̀gbà intimidation wọn gbogbo tẹ́ ẹ bá rí ẹ ṣe aláàní fi ilẹ̀ wọ́n fún láti pé ó máa jẹ́ máa mú agbára ìjọba gbé ìjọba ọmọ responsible ìjọba ti Kútọ̀nù wọ́n ń tọ́jú Sunday wọ́n ń sọ lọ́wọ́ àtẹsẹ̀ bàjẹ́ ṣe é sọ́lé Olódùmarè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò dàbí o ìdí ni wípé kò síbi tó dàbí ilé lẹ́yẹ agbé ń ké kò síbi tó dàbí ilé lẹ́yẹ àlùkò ń ké nìbàdàn tí Sunday ó ti nà yẹ nìbàdàn tí Sunday ó ti lọ bí òun àìmọye ẹjọ́ tí wọ́n ti dá tíjọba ní ti ilẹ̀ dá o ẹ má jà pé torí Sunday Igboho jẹ́ tiwa nìkan Kánú ńkọ́ Kánú ọmọ Ìgbò ńkọ́ ọba dájọ́ bí kóòtù bá ní ẹ̀fí lágbájá lẹ̀ wọn ní ó wà security risk a ní rísíkì kan wà ń bẹ̀ o. ẹ mọ̀ pé agbára tí ń bẹ lọ́wọ́ ìjọba lè wo èèyàn ṣoṣoṣo pé
ẹni kò yẹ kó máa gbé nínú state tó wà yẹ ó yẹ kó wà ní pamọ́ lábẹ́ ààbò tí ò sí ti ọ̀sẹ̀ lè pé àkíní kan nílùú tọ́lọ́ba tó níjòyè ọmọ pé kọ̀ lọ́ba kò níjòyè nígbà wọn bá bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀. Kánú ṣé wọ́n fi ilẹ̀ látijọ́ ìṣẹ́ kí lọ́sẹ̀ síbi ń béèrè fẹ́tọ́ náà bẹ́ẹ̀ ṣeré ẹ̀ láàrin ẹ̀ bú rẹ̀ gbọ́ pé ọwọ́ táwọn gbé lágbára pé wọ́n tún wá ń fara ní àwọn èèyàn tiwọn kẹ́ ẹ̀ máa wo ìyànjú òbí ǹdẹ́. Àwọn aráàlú rẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀ àyẹ̀pẹ̀ ẹ̀ má jáde Monday ẹ̀ má jáde ńjọba sáwọn aráàlú rẹ̀ ló tún yẹ kọ́ ọ máa fara ní sáwọn aráàlú rẹ̀ àwọn aráàlú yín ní fìyà jẹ yín. Àwọn ọ̀pá àwọn ọ̀gbà tí ṣùgbọ́n nígbà agbára wọn mọ̀ pé ọwọ́ ìjọba lágbára wà. Kánú wọ́n mú oúnjẹ wọ́n sọ títí dòtẹ́ẹ̀lì. Obìnrin kan aṣẹ́wó wọn rántí tẹ́yìn ń gbá wọn láago. Ó ti débi báyìí a ti wà lóòtẹ́ẹ̀lì báyìí. Ó ti wà ní ọkọ̀ ń gbéra lọ yápọ̀tì. Àwọn yápọ̀tì lọ́ọ̀kan wẹ̀ standby ẹ̀ ń bẹ́kù dẹ̀dẹ̀. Ọmọ agbára tí Nàìjíríà ní tí a lọ mú èèyàn ní orílẹ̀-èdè olórílẹ̀-èdè. Wọ́n sì rí pé ẹ gbé wá ní ẹjọ́ ní wọ́n fílẹ̀ wọn fílẹ̀ o. Elsa Kisaki ńkọ́ Elsa Kisaki Hausa ní Kaduna olórí ẹ̀sìn olórí àwọn ẹlẹ́sìn Ṣíà ilé ẹjọ́ náà ni wọ́n fi ilẹ̀ wọn ò fi ilẹ̀.